Daddy, come right in. Èmi náà wà nílé. Èmi náà ti wọlé mi ń bọ̀. Daddy. Mo okay. Ti wọlé tán tó fi ń pè mí ẹ̀. Etí ń pẹ́ jù ni. Daddy, Ayọ̀, ọkọ àfẹ́sọ́nà mi. Ọkọ àfẹ́sọ́nà tiẹ̀. Ẹ lè fẹ́ ra yín. Impossible. Daddy. Mr. Man, this is the way out. Daddy, why now? Embarrassing. You are welcome. Please. Daddy, why now? Why? Ayọ̀! 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 Ṣé o ti pàdé popsi mi rí ni? Mi ò lè sọ pé bí báyìí, and I'm sure mi rí wọn àwọn náà dàdí mi rí. Ó ga o. Àyà mi já gan. Kì í ṣe kí bóyá mo ń bínú o, bàtà ní kí n jáde yẹn. Àyà mi já ni mo ní. Wọ́n ti sọ pé get out of my house! Get out of my house! Get out of my house! Mo ní yé o tán lójú ẹ̀. Ẹ mo tí mo lè ṣe, mo láti lọ ni, mo láti get out fast fún ọjọ́ mi. Tí wọ́n bá tiẹ̀ sọ pé get out of my house, ìwọ náà wà dé bẹ̀ wọ́n. Ìwọ náà kàn bọ́ta bẹ́ẹ̀, o love me. Àyà mi já ni o, for another day. Another day. Ṣé èèyàn máa ń rí iná níbi téèyàn ti ń rí fẹ́? No. Then you should have begged. I'm sorry. No problem. Màá bá Daddy sọ̀rọ̀. Mo mọ̀ pé wọ́n máa gbọ́. Okay? I love you. I love you too. Ayọ̀ àbí kí lorúkọ ẹ? Tó bá fẹ́ rí pípọ́n ojú mi, má jẹ́ rí ẹ pẹ̀lú ọmọ mi mọ́ o. Ìjọ́ tí n bá rí ẹ pẹ̀lú ọmọ mi, wàá mọ̀ pé mo burú. Ẹ ní sùúrù jẹ́ kí mi sọ tèmi. Ọ̀rọ̀ ní sùúrù kò ní láti sọ kankan. Tèmi ni pé mi ìfẹ́ rí ẹ pẹ̀lú ọmọ mi. Period. Mi ò mọ̀ pé mo yín ní. So de tí mo pọ́ ọmọ mi ní sàbí. Jáwọ́ ń bẹ̀, má dídí ẹ mọ̀, má jẹ́ rí ẹ pẹ̀lú ẹ. Tí n bá rí wọ pẹ̀lú ẹ pọ̀, má jẹ́wọ́ pé mo léèyàn lù yìí. Òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ẹ o. Ẹ jẹ́ kí mi sọ tèmi náà. O ní láti sọ ọ̀rọ̀ wo ló fẹ́ dùn lẹ́nu tó fẹ́ sọ. Mo ní mi ìfẹ́ pẹ̀lú ọmọ mi, dáhà mi ẹni. Ṣé bẹ́ẹ̀ ni ìbèrè pípọ́ la ti pàdé? Wo ọ̀rọ̀ bíi tí ẹ ti pàdé kọ́ ló mọ́tà this time around. Ayọ̀ jẹ́ kí n sọ fún ẹ tí n bá tún rí ìwọ pẹ̀lú ọmọ mi ṣoṣo méjì báyìí àfojúkojú so dẹ̀ mọ̀ pé èèwọ̀ ni but màá jẹ́ kó mọ̀ pé alágbára jura wa lọ. ilẹ̀ pa ilẹ̀ àgbẹ̀wà mo kí olórí o mo dẹ̀ kí gbogbo ilé ẹjọ́ mo wá jí rẹ̀ bẹ́ẹ̀ ni o kẹ́ gbà mí lẹ̀ o lórí ọ̀rọ̀ èmi àti Ayọ̀bánjí ni o ẹjọ́ ẹ gbà mí ọmọ mi kan náà tó kù ló fẹ́ falẹ̀ gẹ́gẹ́ bí ẹran o bá a bá sì ti pa ọ̀gbẹ̀rì a gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ ẹjọ́ ẹ ṣàánú mi gbogbo alamọ̀ pé tí ẹrù bá kọ òkè tó kọ ilẹ̀ oníbi tá a gbé sí ọ̀dọ̀ yìí ni mo gbé ẹjọ́ ẹ má jẹ́ kí Ayọ̀bá mi pa ọmọ mi ọmọ kan náà tí mo ní láyé lọ́rùn ẹ̀mí mi ní mi. olóyè má kánjú ọlá olóyè ẹ̀yin dẹ̀rẹ̀ ilẹ̀kùn níyìn tẹ́ ẹ rínú tẹ́ ẹ róde ẹ mọ̀ wípé nínú ilé yìí ó ní ìtọ́nà ẹ dẹ̀ mọ̀ pé kò báyìí làwọn ṣe ń ṣojú torí pé ẹ bímọ ẹyọ kan àkókò tó kọ́mọ náà dúró gẹ́gẹ́ bí ohun ẹran àti ohun ẹbọ ohun ètùtù ẹ wá ń sá kíjokíjo àyà yín wá ń já káàkiri mákànmákàn ló yẹ kàn ó ti kan àwọn kan nínú ilé rí àṣẹ bó ti yẹ ká ṣe ni nípa bẹ́ẹ̀ kò sọ́nà àbáyọ kò sẹ́bùrú kan ṣètìgbọ́ kòǹkò báyìí là ń ṣojú nílẹ̀ ọ̀hún. ilẹ̀ pa ilẹ̀ àgbè wá ilẹ̀ pa ilẹ̀ àgbè wá ilẹ̀ pa ilẹ̀ àgbè wá. olóyè má kánjú ọ̀la ó yẹ kẹ́ mọ̀ wípé ìjálù
wa tá wà ní báyìí ṣáà ìfowópamọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó yé gbogbo wa dáadáa kì í sì ṣe àkọ́ṣe ó dé bá olúgbọ́njọ́ kìíní ó mọ mọ́ra ni ó dé bá àrẹ̀sà ò para jẹ́ wá ti dé bá ọ̀rọ̀ kan lè lábàáyé òun náà mú mọ́ra ni nítorí pé ìtọ̀nà ló lọ́yọ̀ọ́ tá a bá sì ta àátọ́ ni kó tó di pé ọ̀rọ̀ jáde pẹ̀lú àṣẹ bàbá rí ẹni tó ní ọ̀rọ̀ sọ. ilẹ̀ pa. ìyá gbé wa. kò sẹ́ni tó lọ́rọ̀ bẹ́ẹ̀ ni kò sí. Ayọ̀bánjí àwòrán ẹran náà dà. Atọ́nà olórí ṣe ìdá ẹgbẹ́ yìí. Push. Ayọ̀bánjí ó yá gbé kó gbé sí ibi tí ẹran yìí wà fún ọjọ́ méjì ní ọjọ́ méjì kéréje ẹni abọ́lá rẹ̀ ṣùgbọ́n kàkà kẹ́mi ẹ dìde lọ sí òkè ìgbà ẹgbẹ́ ìlú máa wọ̀ sílẹ̀ síbẹ̀ o ìgbà ẹgbẹ́ ìlú ló ṣe máa dé ilé ẹgbẹ́ ọ̀wọ́n yẹn. Ilẹ̀ pa. Ìyá gbé wa. Alágbẹ̀dẹ tó ń lu irin ní ojú kan náà àmì ló ń rí o wò mo ní assurance double sure pé ikú ọmọ mi kò ṣẹ̀yìn ọmọkùnrin ayọ̀ yẹn o yes. kí ló dé tó tètè conclude bẹ́ẹ̀ yẹn. Number 1 ọmọ mi ń keep diary which you know day to day activities láàrin ọmọ mi àti ayọ̀ nínú diary yẹn ọmọ mi kọ síbẹ̀ wípé ayọ̀ gbé ìwé kan wá ní ọjọ́ kan wípé wọ́n kọ Apanimayoda subheaded line ẹ̀ ni wípé Apanimayoda and you know what it means Mákanjú you know what it means. Oh my God, my dear ọmọ kan ṣẹlẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe ọmọ ayọ̀ á máa gbádùn mi o mo ní àwọn DPO lọ́rẹ̀ especially tó wà ní area wa ifun commissioner of police tí n bá sọ fún pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ àti ìrandíran yálàyà bọ̀ ìdánpẹ́ láyọ̀ yẹn wọ́n máa kú sí. dàmí. mo fi yẹn mọ aṣọ ẹ lórí yẹn wá kú sínú ẹ̀wọ̀n ni. ó ti dandan. Okay. Good day, madam. Yes. Ṣẹ́gun, orúkọ mi ni Mr. Ṣẹ́gun Ọ̀jẹ̀wálé. I was opportune to come across some advert a place in the paper nípa on properties kan tó fẹ́ tà. Èyí tí mò ń sọ ni a mansion, ní 5-bedroom mansion, swimming pool, something like that. Oh, Ajanile yẹn wà. Yes. Okay. 5-bedroom duplex, only swimming pool. Okay, Ajalowa, yeah. And I think I'm interested. Really? Yeah. Mr. Ṣẹ́gun, ẹ jọ̀ọ́ ṣé mind irú iṣẹ́ wo lẹ ń ṣe o? Má mind bí mo ṣe múra o.
I'm a field worker. I'm used to this. I'm an aeronautic engineer. Ah, wow. Ẹ má bínú pé mo béèrè torí protocol wa ní níbí báyìí pé ká béèrè irú iṣẹ́ tí àwọn client wa ń ṣe kó tó di pé I get involved. It's nothing. Okay. Kò sí problem pa ẹ̀. Okay. So, èló lẹ gbélé property yẹn, èló lẹ fẹ́ tà? 250 million naira new, and it's not negotiable. 250 million naira. And it's not negotiable. Okay, I'll wait how long lè ṣe. But I need favor yín. Ẹ bá dé lè ṣe fún mi, I'll be so glad. Why not? Ṣé mo lè rí property tá ń sọ̀rọ̀ yìí? Nǹkan tó bá ti yá kò tún pẹ́ mọ́. Tẹ́ bá ní fẹ́ rí sìn. Iṣẹ́ tí mo wá ṣe náà nìyẹn. Mo máa dìde sí, then I'll take you there. Mo lè rí sìn? Yeah. Madam, inú mi á dùn gan tẹ́ bá lè lọ fi hàn mí sí. That's nice. Yeah, Mr. Shegun. Lawrence, how are you? Mr. Shegun, tẹ́ bá débẹ̀, you fall in love with the place. Kò sí problem. Tí bá ti like ibẹ̀ immediately, mo promise pé màá sanwó. Ẹ kú jókòó. Bẹ́ẹ̀ mo ń bọ̀. So, after you. Thank you. Yeah. pariwo ta. Bẹ́ẹ̀ni sá. Kí ló dé ìjókòó. Ẹ ṣé sá. Ẹ wo, mo rí o. Kí ló rí? Ẹ wo, wọn ò ṣe ojú mi pa èèyàn dé. Ojú mi méjèèjì báyìí. Òun ni mo fi rí tán pa èèyàn lánàá. Ẹ wo, ẹni tó pa kò ń ṣèyàn lásán o. Ìyàwó chief Makanjuọlá. Gbajúmọ̀ tí gbogbo èèyàn mọ̀ nílùú. Òun ni wọ́n pa. Èmi dẹ̀ ni mo rí. Ó dẹ̀ rí. Ẹ wo, 2 days ago, èèyàn tó pa wọ́n gangan ó wá sọ́fíìsì wa. Kódà mo bá sọ̀rọ̀ báyìí. Ó dá mọ̀. Ó ga, ó dúdú. Ní àná lánàá nígbà tí ó ń pa wọ́n, mo rí òun náà dé tún rí mi. Very good. Very good. Èwo ló wá gbé dání? Ibi tí wọ́n ti pààyàn náà ni mo ti mú. I see. Very good. Very good. You see, irú èèyàn bíi tiẹ̀ báyìí òun la máa ń láì. Ká wá sọ pé ọ̀rẹ́ ọlọ́pàá. Irú bá ṣe fẹ́ kẹ́ máa jẹ́ ọ̀rẹ́ ọlọ́pàá ni kẹ́ máa mú information tó dá wá fún wa, tó yàn kúrúkúrú kẹ́ máa mú wá fún wa. Thank you. Ọmọ kẹta máa ṣe. Just give me a minute if you sorry. All right? Yes, sir. I'll be right back. Ṣe Mákanjú wo ó ti ṣẹlẹ̀ gan wọ́n ọmọbìnrin kan ló wọ́ọ̀kì wá sọ́fíìsì mi nísìnyí ló ń parí pé òun rí jẹ́ kí lórí ó sọ pé òun rí bó ṣe pa ìyàwó Chief Mákanjuọlá ó lóun tún rí ẹni tó pàápàá náà kó tẹ́tí kó gbọ́ dáadáa sórí ọmọbìnrin yẹn a gbọ́dọ̀ track ẹ̀ down ṣé wọn pé jẹ́jẹ́ àkọ́kọ́ kò ṣiṣẹ́ yẹn neat ló jẹ́ kán rí òun náà kán kọ́kọ́ mú jẹ́jẹ́ àkọ́kọ́ yẹn kán mú kúrò lọ́nà kán wá rán jẹ́jẹ́ kejì kóun track ẹ̀ down tó bá ti kúrò ní police station bí báyìí kán máa ṣàkà ẹ̀ ó ti gbọ́ àṣírí ò gbọ́dọ̀ tú ìtò burú jù bẹ́ẹ̀ ni pé mo rí ìwé ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀ ìdá ẹgbẹ́ wà lọ́wọ́ ẹ̀ yes ó gbé dání báyìí ni ṣùgbọ́n nǹkan tá a lè ṣe nìyẹn torí àṣírí ò gbọ́dọ̀ tú ó gbọ́.
mọ̀ pé ọmọbìnrin yẹn ti sá lọ kí n tó jáde láti ibi tí mo ti lọ kọ́ yes ó ti sá kúrò mi báyìí I mean save o ṣó ní bó ṣe jáde yẹn definitely ó máa tú àṣírí yẹn káàkiri ni yes èmi pàápàá fúnra mi mi ṣọ́ pé kò gbọ́ gbọ́ nǹkan tí mo ń sọ bó ṣe jáde yẹn bàbá ń bá rẹ̀ ni pé mo rí ìdá ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ ló wà yes wo ó yá tó bá ti yá kí pẹ́ mọ́ kíá action ló ti gbọ́. ilẹ̀ pa ilẹ̀ àgbèwà ilẹ̀ pa ilẹ̀ àgbèwà ilẹ̀ pa ilẹ̀ àgbèwà. ìpàdé òní ò ní pẹ́ rárá kí ni ká ti gbọ́ pé ìdá ẹgbẹ́ sọnù àárín mọ́ ìwọ adé ìjókòó síbi àwọn òjò ẹ wo ó yẹ kí n sọ fún gbogbo yín o ó dá èmi lójú o pé àní àwọn mẹ́ta ló wà láàrin barista Kọ́lá bẹ́ẹ̀ ni mo sọ Chief Makanju àti Ayọ̀bámijì àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló wà tí kí n bá ṣẹlẹ̀ ní ọjọ́ tí mo rò pé ó yẹ ká rí ìdá ẹgbẹ́ tí a bá rí ó dà lórí ṣíṣe. ilẹ̀ pa ilẹ̀ àgbèwà. olórí ìjẹ́ ilẹ̀ gbà mí láyè kí n dá sí ọ̀rọ̀ tó wà nílé. à ń pé gbọ́n ni à ń pé gbọ́ mo fọ̀rọ̀ sí ẹlẹ́nu dá sí. èmi rò pé tí a bá ní ká wá ìdá ẹgbẹ́ àárín Chief Makanjuọlá àti Ayọ̀bámijì ló yẹ ká wá sí kò lẹ́tọ̀ọ́ ká wá lọ́dọ̀ barista Kọ́lá nítorí fúgẹ́ni Ayọ̀bámijì ni ó fẹ́ràn sílẹ̀ Chief Makanjuọlá ni ó ní ẹran tí wọ́n fi sílẹ̀ àárín àwọn méjèèjì ní èdè àìyedè wà kò yẹ kó ta bá barista Kọ́lá. mo mọ nǹkan tí mò ń sọ ojú tèmi fi ń rí kọ́lẹ̀ yìí fi ń rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan tó ṣókùnkùn sí kedere ló fi mọ́lẹ̀ níwájú èmi ẹ wo mo mú wọn dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta o nítorí wípé ẹni tó gbé ìdá ẹgbẹ́ yìí ọ́fíìsì barista Kọ́lá bẹ́ẹ̀ ló ti ń ṣiṣẹ́ a sì ní ṣe òòṣà lódò kí làbẹ̀làbẹ̀ náà mú àwọn oníṣiṣẹ́. ilẹ̀ pa ilẹ̀ àgbèwà ṣe rí ibi tọ́rọ̀ wá dídúró ìbáyìí ẹni tó bá mà tí wáyé onímọ̀wé ló yẹ kó mà tí lọ ẹ̀ àárín àwọn mẹ́ta náà la máa wá sí ó ti fara hàn. ilẹ̀ pa ilẹ̀ àgbèwà. èmi rò pé kò tó sí àtúnwé àsọmọ níwọ̀nba ìgbà tí gbogbo wa ti mọ̀ wípé ìdá ẹgbẹ́ yìí ó ṣe gbòógì láàrin ẹgbẹ́ láì sí ìdá ẹgbẹ́ kò sí ẹgbẹ́ kankan tábà wá ní ká wò dáadáa ní àwa àti láàrin ara wa olórí ti rí gbogbo ẹ̀ olórí ẹ ṣe bó bá yìí jẹ́ kó tán àṣẹ wà lọ́wọ́ yìí. àṣẹ mi ni wípé mo fún yín ní ọjọ́ méje péré ìdá ẹgbẹ́ yìí kó padà sílé àwọ̀ bí bẹ́ẹ̀ kọ́ mo fi pamọ́ náà. Hello? DJ. Oh, me. Yeah, on time. What's your around? Gbogbo ẹni ló ṣe bẹ́ẹ̀ ni dúpsí bẹ́ẹ̀. èmi nìyẹn o. That reminds me, Becky, ṣé o notice like that? Tó ṣe on and off kiri láti jọjọ ẹ̀. Àbí ṣé iye kan alábàárùn ṣe wọ́n máa ní kò ju mẹ́ta lọ? Bí ti báwo? Tẹ́ni problem bá wà kí ló dé tí kò ṣe lè sọ fún wa? Tọ́tọ́ ni ọ̀, láìdé seriously, a ní láti sọ̀rọ̀. Tó bá ní nǹkan tó ń ṣẹlẹ̀ jẹ́ ká mọ̀. Ẹni tí ẹni bẹ̀ ọmọdé ẹ̀ àbí ká pẹ́ ká ló ṣe kíní kan àbí kí la fẹ́ sọ. Láì ṣe action film. Ẹ̀rù dẹ̀ ti bà mí. Mo rí bí nǹkan ńlá kan lè fẹ́ sọ ni. Oh please. Of course ẹ mọ̀ pé iṣẹ́ mi ni now. Láìdé, if there is any issue at all, sọ fún wa o. O kò lè fara pamọ́ fẹ́ni tó máa sin wọn o.
Show me. Oh please, Dupsy, kí ni problem ẹ? Wọ́n ló ní wàhálà, ó máa ń jẹ́ problem ẹ. Kí ló dé tó ń tẹ̀sán fún mi lẹ́yìn? You know I love you more than myself. Anyway, birthday mi confidential. Hey baby, wọ́n máa wọlé máa surprise ẹ Becky. Ṣé o lè make it for birthday ṣá? Dupsy, kí ló dé tó ń takò mí? I'm just being concerned. Ní ọjọ́ yẹn, wọ́n máa wú ara tí èdè máa dá. Àwọn àtúnṣe mi. Àmọ́ sọ pé wí bẹ́ẹ̀. Ẹ jẹ́ lọ ìzàrà mi náà, but Láìdé bá máa fa sìgá ìlọ́lọ́ tó máa fi dé. Becky, ṣe mo bẹ fa rẹ̀. Mo ìṣeré lọ. Mo bẹ ta. Ó ní dírẹ́sì kan tí mo fẹ́ wọ̀ jọ. Fọ̀rí kí ló ń wọ̀ mí báyẹn? Mo ní mo máa wá, ṣé mo ti sọ̀kan tí mi ò ṣe é rí ni? Ẹni ṣáà kò sí if there is any problem at all. Any problem at all. Ó máa kàrà mọ́ ọ̀rọ̀ wọ́n máa tẹ̀sán. You know I love you more than myself. You had fun that yesterday. God. You go find me. See, baby. Baby, this party is my honey. Iṣẹ́ wà lọ́la. Ìwé Apanimayoda o, àdìtú níwé Apanimayoda. Wọ́n ṣe ń pọ̀ bí iṣẹ́ láàárọ̀ yìí. Ọ̀gá ẹ̀wọ̀ ẹ má bínú, traffic ti pọ̀jù lójú ọ̀nà torí road construction tó ń ṣe. Traffic yẹn pọ̀ lóòótọ́. Nǹkan sígbà tèmi náà ń bọ̀ láàárọ̀ tó o bá wo bó ṣe affect wa kò tí ì pẹ́ tí mo dé ọ́fíìsì. Òun fẹ́ sáré dé meeting briefing. Ẹ wò kẹ́tù lọ sà, mo fẹ́ sọ̀rọ̀ nípa property tó wà ní number 123 ní Ìkòyí sà. Property ti VI. Bẹ́ẹ̀ni, tí murder investigation lọ lọ́wọ́ sà. Mo mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ but wọ́n ti resolve ẹ̀ ni. No, on the contrary sà. Ẹ wò sà, mo ń feel threatened lórí issue ṣe mọ̀ pé mi ni mo rí ẹni tó pa ìyàwó Chief Makanjuola. Àti pé mò ń wò pé anything can happen to me, so ẹ̀rù ń bà mí gan lórí issue yẹn ni mo ṣe wò pé kí n sọ fún yín sà. Kí ni tiẹ̀ nú ọ̀rọ̀ tó wà pẹ̀lú? Tí o bá ṣe alábàápàdé nǹkan burúkú lójijì, Ọlọ́run ní jẹ́ ká Ọlọ́run ní fi wá ṣe kò ń bí aburú. Ṣèyẹ wá ní kó wá gbé yẹn sọ́kàn nígbà tó ṣe wọn ló pààyàn. Kí ni tiẹ̀? Gbogbo bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí, try láti silence lórí ẹ̀ o. Má rojọ́ fẹ́ anybody mọ́ o. Má wo nǹkan tí ò dá mọ́ra ẹ lọ́rùn o. Ṣùgbọ́n ọmọ kékeré ara ẹni ẹ ò rí lápá because àmọ́ àwọn tó ń ṣiṣẹ́ ibi yẹn èèyàn ò dẹ̀ ní dá wọn mọ́ wọn ní kọ́síwájú orí wọn bí tó bá ti bẹ̀rẹ̀ sí tò káàkiri kí wọ́n gbọ́n má tún lọ kó bára ẹ̀ tí ó tọ́tọ́ sáà mí sìn bí wọ́n ṣe rò pé bóyá wọ́n rí ẹ wọ́n lè má rí ẹ bí agbọ́kàn kúrò ń bẹ́ẹ̀ tó gbọ́ kó dẹ̀ mọ bí tó máa rìn sí ó dé jì ìkẹta bẹ̀ ni pé gbogbo movement yẹ láti sìn ló jẹ́ kí n máa mọ tí nǹkan kú tó bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ sí ẹ kí ni tètè mọ bí ṣe máa protect ẹ. Ẹ wò one more thing sir, ẹ mú wò pé pẹ̀lú position yín pé bóyá kẹ́ bá mi fi pressure sọ́dọ̀ àwọn ọlọ́pàá yẹn torí ẹ wò wọn ò mú iṣẹ́ yẹn bí iṣẹ́ o wọn ò mú iṣẹ́ yẹn bí iṣẹ́ mi ìdẹ̀ ibi tó ti pààyàn òdi so ẹ̀rù ṣọ́ọ̀kì yẹn yìí wà lára mi. Ok, tó bá jẹ́ tàwọn ọlọ́pàá ni it's no problem máa pè wọ́n máa pè ọ̀gá wọn sí wàhálà ibi fẹ́ dé meeting ìnípẹ́ dé mo dé tán sí. Gbogbo tó lé mi ká Ọlọ́run mi gbà mí o. Nígbà tí Israẹli kúrò ní Íjíbítì tí ará ilé Jákọ́bù kúrò nínú àjèjì èdè
Júdà níbi mímọ́ rẹ̀, Ísírẹ́lì ní ìjọba rẹ̀. Òkun rí ó sá, Jọ́dánì padà sẹ́yìn. Àwọn òkè ńlá ń fò bí àpò, òkè kéékèèké bí ọ̀dà àgùntàn. Ó ní wárìrì ìwọ ilẹ̀ níwájú Ọlọ́run Adébísí Abíọ́lá. Tó bá jẹ́ bẹ́ẹ̀, by the capability of the Lord's ability, nípa agbára àti ipá ọ̀dà àgùntàn, ó yá gbogbo ogun kógun, èèyàn kéèyàn, agbára kágbára lójú ọ̀run, lójú ayé tó bá lé mi kiri, tó fẹ́ ṣe mí níkà, ó yá kí náà kó bẹ̀rẹ̀ sí jó wọn, kí ilẹ̀ lanu kó gbé wọn mì lóye. Orúkọ Jésù, má jẹ́ kúkú òjijì o, má jẹ́ ìfọjọ́ lọ́jọ́ lọ. Olúwa Ọlọ́run lọ́rẹ̀ ní mi, ẹ̀mí gígùn ni mo tọrọ fún Olúwa. Ogun ayé mi sá, Jọ́dánì ayé mi padà. Ọ̀rọ̀ ilé bí wá ṣe rí bó ṣe ń rò lọ. Àwọn important people ní society wọ́n wà involved nínú kéèsì yìí. Abálájọ èmi náà ń sọ bẹ́ẹ̀ tó bí the same guy tí máa dúró síbi ó ti débẹ̀ tí máa wà lọ́hùn ó ti débẹ̀. I mean lójú oorun lójú àlá ṣé mo fi lálàá tí mo ti sún gbogbo orí mi ti fẹ́ yí. Your advice mi ni pé maybe you should leave this country for now. What? Yes, advice mi nìyẹn o pé bóyá kò tiẹ̀ kúrò nílùú yìí kó travel out of the country for now na wọ́n fi parí investigation wa. But you're really easy now. My work, my family. No, gbọ́ mi. That's the only thing tá a lè ṣe for now. Yes, leaving the country. Now. This is me. Flight, huh? Please hold on. Take it easy. Safe flight. Thank you. How are you? Safe flight. Thank you. Nimekwishazoea semwa na watu ya kwao hawayaoni. Leo kazi kusema ya watu, basi leo nawaambia maneno yenu sijali, mtabaki hivyo hivyo, ya kwangu yaninyokea. Wacha waseme, wakasema mchana usiku watalala. Wacha waseme,
ọṣẹ kan ọmọ rògbò òun ló jẹ́ kó torí bomi gbóná. Sọ fún mi ibo ni Láìdé wà. Mi ò mọ ibi tó lọ, mi ò mọ ibi tó sá lọ rárá. You're very smart, you know. Ọ̀dẹ̀ láyà gan. Ó kọ̀ láti jẹ́wọ́ sá. Ó lóun ò mọ ibi tí Láìdé wà. Pé òun ò dẹ̀ mọ̀ bó ṣe kúrò Nàìjíríà. Jíjẹ bó ṣe wá yẹn kò lè purọ́. Ìpurọ́ ó tọ̀rọ̀ ló ń sọ. Kò mọ ní ẹsẹ̀ bó ṣe sọ yẹn lóòótọ́. Kọ́lá ìgbésẹ̀ tí bí yẹn ni kò jẹ́ ká gbé. Iṣẹ́ tẹ rán mi àbí. Mo ti ṣe gbogbo findings, mo ti délé wọn ní àwọn òbí, mo rí àwọn àbúrò ẹ̀, mo rí ìyá ẹ̀, ó sì ní dáàdì pàápàá, mo rí bàbá ẹ̀ ń bẹ̀. Dáàdì ẹ̀ fẹ́ dàbí pé wọ́n já wáńwá ọ̀tẹ̀yìn ò bá ranjú mọ́ wọn kò lè rí wáńwá yẹn kò hàn bí la tèmi. Àbí ilé yín kọ́ ni bọ́tà kọlọ̀ báyìí. Igi kan wà níwájú rẹ̀, sàárè wà ní. A ti délé yín, ọ̀gá ti rán mi ní gbogbo iṣẹ́ yẹn, mo ti ṣe findings, mo ti yanjú ẹ̀. So kò sí ṣíṣe kò sáì ṣe. Ọ̀gá mi sọ pé ò lè purọ́. Ó gba àwọn ẹbí ẹ̀ yẹn tá a bá pamọ́ dànù. Okay. Jẹ́jẹ́ iṣẹ́ dọ̀wọ́ ẹ̀. Ìwọ Kọ́lá wà bá mi fún gbogbo details. Nǹkan tí mo kàn fẹ́ kó ṣe ni pé ó máa mú láti ilẹ̀ yìí. Kọ́kọ́ rán àbúrò ẹ̀ lọ sọ́run. Kóun lọ máa palẹ̀ mọ́lẹ̀. Then ìyá náà á tẹ̀lé. So ìyá lè síbẹ̀. Kẹ́kọ̀ọ́ á fi bàbá wọn. Bàbá ẹ̀ ní kẹ́ pàgbé ìṣá. Wo mo mọ ibi tí Láìdé wà. Mo mọ ibi tó wà. Mo mọ ibi tó wà. Mo mọ ibi tó wà. Fẹ́ mú wa lọ kò ní fẹ́ kúrọ́ fún wa. Mo parọ́. Èmo ló wà. Ghana ló wà. Èmi kò mọ àjọ àpèsè tó wà bọ̀ tí mo mọ nọ́mbà ẹ̀ lórí. Ẹ kàn jọ ẹ ṣe help kan fún mi. Ṣé mo lè rí fóònù? Jẹ́ kí n dá ẹ̀ code number Ghana kí wọ́n tó máa sọ àwọn numbers tó tún tẹ̀lé. Ọ̀yá mo gbọ́ 38 66 79 okay 33 91 okay 91 ló parí jẹ́ kí n kà 91 ló parí ẹ̀ ó ti pé 11 code number. Hello, Láìdé. Yeah, mo wà pa. Báwo? Yeah, mo wà okay. Nọ́mbà wo lo fi pè mí? Nínú àwọn private number tí wọ́n fi ń ṣiṣẹ́ ni mo fi pè é yìí náà. Ṣé kò sí o? Azin àwọn ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún ẹ sìn. Ṣé understand tí ó dẹ̀ ń ṣe pé nǹkan tá a lè sọ lórí fóònù àfi tá a bá ríra. Where exactly are you ní Ghana nsìn? Okay. Kumasi Street mo wà ní Ghana. Sọ pé kó text address mi kó text. Jọ bá mi text address yẹn sórí fóònù yìí. Ṣé understand? Ṣé lórí line? Ẹ bá mi text ẹ. Okay, no problem. All right. Àwa ṣeré Láìdé baby wa ṣeré ẹ okay. Okay.
Kí ló fi mí pè náà? So I've been playing a fool for a long time. God, why? What's all this? Akin, my dear, báwo ni? Kí ló dúró ṣe ń tà? Kí ni mò ń dúró ṣe ń tà? Who are you? Akin wo, ibi tí mo ti ń bọ̀, ó jìn ó ti rẹ̀ mí. Irú kí ló fi ń welcome mi yìí? Who are you? Ta ni ẹ́? Irú question wo lélẹ̀? Jẹ́ ká tiẹ̀ wọlé at least. Jẹ́ ká wọnú ilé. Irú question wo ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀? Àbí mi ló yẹ kí n máa sọ fún yín pé irú question wo ni wọ́n ń béèrè lọ́wọ́ mi? Bí ti báwo? Look, okú tó sin, ẹsẹ̀ ó ti yọ síta. Gbogbo àṣírí ẹ̀ ti tó sí mi lọ́wọ́. Àṣírí? This is you here with different name. This is you here with another name. Níbí báyìí, ó kọlà. Ibi báyìí, ó kọlà. Ìwọ mò ń wò wájú mi, ó dẹ̀ kọlà. So sọ fún mi, ta ni ẹ́? Ó dẹ̀ jẹ́ kẹ́rù bá mi. Ṣé yóò ní jorúkọ méjì lọ ni? Oh, èèyàn máa ní jorúkọ méjì lọ, á tún ní different surnames. Ó máa kọlà lójú, kò ní kọlà ní the other place. So the fẹ́ kí n believe irú èèyàn tó jẹ́. Ta ni ẹ́? Tell me who you are. I can explain all this. Mo lè ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀. Explain. You really need to trust me here. Trust you? Trust you? You want me to trust you? Ó fẹ́ kí mi gbà ẹ́ gbọ́? Mo lè gbà ẹ́ gbọ́. Pé tí ò bá nídìí, obìnrin ò jẹ́ Kúmọ́lú. Èyí tó bá jẹ́ Kúmọ́lú, á jẹ́ pé ikú máa kàn nílé wọn lọ ni. It's a long story. Long story. You know I love you. Ẹni tó bá máa wo èèyàn téèyàn bá kú wọn kì í fara pamọ́ fún un. Ló bá ti sọ fún mi. So, adúrú nǹkan báyìí ló ń bọ́ mọ́ra látijọ́ ọjọ́ tó sọ fún mi. Bíbí ẹ̀rù ló ń bà mí. Kí ló ń bá ẹ lẹ́rù? Nǹkan tó sọ fún mi látijọ́ ọjọ́ ló ṣe wá sọ fún mi nsìn mo dẹ̀ wá believe ẹ. Mo rò pé o lè má gbà mí gbọ́. But nígbà tó sọ ń sìn mo gbà ẹ́ gbọ́ náà wáì tí mo ò ní gbà ẹ́ gbọ́ náà. I'm so sorry, Joe. It's okay. Má bínú. It's okay. Akin, ṣé o rántí pé mo sọ nípa private investigator kan fún ẹ lánàá? Yeah. Òun ni mo lọ receive call ẹ lánàá lálẹ́ àná lẹ́yìn ìkúnlẹ̀. He called me. Really? Kí ló sọ? Ó sọ fún mi pé new development ti wà o. Ó dẹ̀ sọ fún mi pé as a matter of urgency pé òun ní láti rí mi. Really? Ó ní òun bọ̀ ní Ghana but mi wà mọ́jọ́ tó ń bọ̀ o. Sórí gbogbo story tó sọ sílẹ̀ yìí ó mú mi rántí bàbá kan báyìí ládùúgbò tí mò ń gbé tẹ́lẹ̀. Sórí bàbá yẹn ó máa ń sọ something close to gbogbo nǹkan tí ìwọ náà sọ sílẹ̀ yìí. Mo feel pé tí private investigator ẹ bá dé bóyá ká lọ sọ́dọ̀ bàbá yẹn bóyá lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí fún wa. That is strange o. Pé story tí mo sọ yìí bàbá kan wà. I don't understand. Yeah, ṣòwe mà ní Nàìjíríà ló ti wá. Àgbàlagbà tẹni. Ṣòwe nígbà yẹn tí mò ń gbé níbi ilé yẹn, ó máa ń sọ̀rọ̀ oríṣiríṣi. Ó mọ bí àwọn tó ti pẹ́ nílùú òyìnbó yẹn, ó mọ bóyá máa sọ̀rọ̀. Tọ́kọ̀ máa sọ̀rọ̀ tó ń bẹ èèyàn níbi wọn lọ́rọ̀ sọ̀rọ̀ mọ̀. So many people can't pay attention to, but from what he used to say then, mo rántí pé àwọn nǹkan tóun náà máa ń sọ ó fẹ́ fara pa ẹ́ nǹkan tí ìwọ náà sọ ó dẹ̀ mọ̀ Nàìjíríà ló ti ṣẹlẹ̀ Nàìjíríà lóun náà dẹ̀ ti wá bóyá tá a bá rí a tún lè rí lè là wá lọ́yẹ̀ lórí ẹ̀ dáadáa. Inú mi á dùn tó bá lè tọ̀nà mọ́lẹ̀ sínú ọ̀rọ̀ yìí o. Then bàbá tó ń sọ ń pẹ́ yìí báwo la ṣe fẹ́ rí? Mo sọ fún yín ebi lé mi tẹ́lẹ̀ lòun
gbé mo wá sure pé ó sì máa wà ń bẹ̀ so tó bá dọ̀la bóyá ká lọ rí. Papa James là ń béèrè. Papa James, ọ̀gá báyìí. Yeah. Okay, ọ̀gbẹ́ bíbá ẹ mọ́. Gbé bíbá ẹ mọ́, ẹjọ́ níbo lọ́wọ́ ń gbé sí? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́wọ́ mọ́mì mi ní shop. Okay. Ó lọ dọ́ mọ́mì yín. Bíbí báyìí náà. Okay, kò jìnnà sí bíbá. All right. Ẹ lálejò mọ́mì. Kazi kusema ya watu basi leo nawaambia maneno yenu sijali mtabaki hivyo hivyo ya kwangu yaninyokea. Yeah, hello. Chairman sir. Yeah, mo ti wà ní Ghana látàná. Yeah, I'm going out now. Yeah, hotel ni mo ṣe wà báyìí, but my moving soon. I want to get our contacts. Yeah, I might get one. Sure. All right, sir, I'll do that. Kò sí ewu lóko, sir. Bẹ́ẹ̀ ni, sir, tọ́lọ́mọ kan ló ṣòro, kò la wá ṣojú. Thank you, sir. Hello? Sema na watu ya kwao hawayaoni. Leo kazi kusema ya watu, basi leo nawaambia maneno yenu sijali, mtabaki hivyo hivyo, ya kwangu yaninyokea. Wacha waseme, wakasema mchana usiku watalala. Wacha waseme. Damn. Leo wacha waseme. Àmọ́ dá mi lójú pé ibi tí mò ń lọ ni mo wà. Mo mọ̀ pé ibi tí mò ń bọ̀ gangan ni mo wà yìí. Bọ̀láìdé, anywhere tó bá wà, tí kò bá yẹ̀ lórí ẹ lónìí, kò lè yẹ̀ lórí ẹjọ́ mi. Bàbá ẹ rán sọ ẹ kújọ́ mẹ́ta àti délé yín lòun tẹ́lẹ̀ ìgbà tá a débẹ̀ àwa rẹ ọmọ kan ló wá sọ pé ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ mọ́ ló fi wá júwe bíbá ẹ̀ fún wa kí ló dé tẹ̀ ń gbé ibi tẹ̀ ń gbé yẹn mọ́ ṣé kò sí sá. mo kàn ní kí n change environment. Oh, that's good. Ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ ìyàwó mi nìyẹn sá àtẹ̀kọ́ ló ti wá ó ní ìwé kan tó mú wá látẹ̀kọ́ tó ń ṣe mí kàyéfì ọ̀rọ̀ tó ń wá ṣàlàyé fún mi yẹn ó wá fi bẹ́ẹ̀ fẹ́ máa fi ara pẹ́ àwọn nǹkan tẹ́tí máa ń sọ fún wa tẹ́lẹ̀ yẹn tá kì í fi bẹ́ẹ̀ kọ́ bí ara sí yẹn mo wá rò pé kó jẹ́ ká tọ̀ bàbá wa ná bí bàbá máa lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ òwe yìí fún wa ìdí nìyẹn tá a fi tọ̀ yín wá sà. ìwé náà dà. mo fún ọ Láìdé ìwé náà nìyẹn sà. Apanimayoda báwo ló yẹ dọ́wọ́ ẹ báwo lẹ ṣe rí mi kò lè yẹ yín nǹkan tẹ́ mú wáyé o lójú yín ìwé lásán ni ṣùgbọ́n idà ẹgbẹ́ ni this book belongs to a very powerful secret cult mi ò rò pé mo tún lè fi ojú mi rí ìwé ìpéjọpọ̀. But bàbá ṣé ẹ̀yin ti rí ìwé tẹ́lẹ̀ ní sà. ọdún mélòó kan sẹ́yìn mo jẹ́ aṣọ́nà fún ẹgbẹ́ ìlẹ̀pa aṣọ́nà tá dẹ̀ ń wí yìí a máa ń pè ní jẹ́jẹ́ iṣẹ́ jẹ́jẹ́ iṣẹ́ apànìyàn ni bẹ́ẹ̀ ni ìlẹ̀pa is the oldest secret cult ní ilẹ̀ Yorùbá and is dated back to the days of the Ọ̀yọ́mèsì ẹ ṣàgbọ́n pa Ọ̀yọ́mèsì
ẹ lè bá nínú ìwé ìtàn Yorùbá kan nítorí àwọn ẹgbẹ́ náà ti gbéra ńlẹ̀. bàbá gbéra ńlẹ̀ bíi ti báwo kò yé mi. mo ti mọ̀ pé kò lè yé yín gbéra ńlẹ̀ túmọ̀ sí wípé àwọn ẹgbẹ́ náà wọ́n decide láti pa ẹgbẹ́ náà run àwọn méjèèjì tí tẹ̀ lágbára jù láàrin wọn wọ́n parapọ̀ wọ́n ṣe bí ọkùnrin. kí ni mẹ́rin ni pé wọ́n ṣe bí ọkùnrin ṣe ń ṣe. kò lè yé yín ọ̀rọ̀ pọ̀ lówe kọ́bọ̀. mo kìlọ̀ fódó kó má lọ lù lódó odó kọ̀ kò gbọ́ tèmi odó lọ lù lódó tán odó dẹni ayé ń gún. mo kìlọ̀ fọ́lọ̀ kó má lọ lù lọ́ta ọlọ́lọ́ lù lọ́ta tán ọlọ́wọ́ adẹni ayé ń lọ mọ́lẹ̀. ilẹ̀ pa àṣemáṣe pọ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ ilẹ̀ pa nítorí wọ́n lágbára púpọ̀. àwọn tó lórúkọ tí wọ́n jẹ́ gbajúmọ̀ tí wọ́n sì lókìkí tí wọ́n jẹ́ èèyàn jàǹkànjàǹkàn láàrin ìlú òun ni wọ́n wà nínú ẹgbẹ́ ilẹ̀ pa ṣùgbọ́n wọ́n farapamọ́ ìdí ẹ̀ ni pé wọn ò sí láàrin àwọn èèyàn tó ṣe bí irú àwọn chiefs àti Ọ̀yọ́mèsì ni wọ́n máa ń jẹ́ mẹ́mbà nínú ẹgbẹ́ yìí. bí ká sọ pé ara ń ta wọn ni wọ́n ṣe gbìmọ̀ pọ̀ tí wọ́n para wọn pọ̀ ni wọ́n ṣe dá ẹgbẹ́ yìí sílẹ̀. therefore wọ́n máa ń commit plenty of atrocity láti rí i pé àwọn da ìlú rú mọ́ àwọn ọba ìjòyè àti gbogbo àwọn tó ń ṣòlù lórí. But there was a time tí a particular king try láti rí òpin àwọn ẹgbẹ́ yìí. Ọlọ́run fún ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìjà wàhálà àwọn ọmọ ẹgbẹ́ yìí wọ́n fi ààyè sílẹ̀ o. àwọn méje tó ṣẹ́kù nínú ẹgbẹ́ yìí àwọn méjèèjì parapọ̀ wọ́n bínú wọ́n sì di ìwé ńlá kan. omi bá kún lomi borí afárá ìgbéfà ìṣẹ̀ ìgbéfà ìrò ìgbígbókun lọ́rùn ẹ̀sìn mẹ́ta sáré gólótó la ìlú já àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló gbàjà ìlẹ̀kẹ̀ ẹ̀yà gbọ́ ẹ̀yà lọ lè rà ọba nìfọ́n gbọ́ ẹgbà nìfọ́n lọ sóde ìgbẹ̀yìn àwọn ìyá mi ẹlẹ́gbẹ́ nìkan ló rọ́gbọ́n dá sí. báwo bá kéré àwọn agẹni báwo bá dàgbà àwọn agùntẹ́ àbọ̀dọ̀ bá kéré méjì ló tù fẹ́ bẹ́ẹ̀ wá wa bẹ́ẹ̀ rí wa ìbèrè wa lọ́wọ́ gbá bẹ́ẹ̀ bá wá wa bẹ́ẹ̀ rí wa ìbèrè wa lọ́wọ́ àwo bẹ́ẹ̀ wá wa bẹ́ẹ̀ rí wa ìbèrè wa lọ́wọ́ fìnàfìnà bàbá nàndú lónìí àdìkì ìkì tí wọ́n fi bẹ́ẹ̀ ọ̀rọ̀ wò lọ́wọ́ ifá lónìí àdìkì ìkì tí wọ́n fi bẹ́ẹ̀ ọ̀rọ̀ wò lọ́wọ́ pẹ̀lẹ́ lónìí àdì tí wọ́n fi wádìí ọ̀rọ̀ wò ló tù fẹ́ ẹ wò ó olùpẹ̀ mo pé ilẹ̀ ni mo pé nítorí alímì lórúkọ tí ilẹ̀ ń jẹ́ ọ̀pọ̀pọ̀ parada bí súbà parada díyàn àgbàdo parada ó dẹ́kọ̀ àwọn ọmọ ènìyàn afẹ́ parada lónìí ilẹ̀ afẹ́ bọ̀ dọ́gba ó yá ilẹ̀ sílẹ̀kùn afẹ́ gbàlejò. àwọn òun láwọn yẹn tẹ́lẹ̀ àwọn onúrẹ̀ tí a ní jẹ́mọ́sán a ní aláwùjọ women of Owu ìyàwó alárédè àwọn onúrẹ̀ bẹ̀rẹ̀ làwa ní àbí ìtẹ́fà máa lọ wà yẹn máa dín mẹ́gà ọ̀tà àwọn ìtàn wà ní ìtẹ́fà àwọn kẹrẹ àbíkú kẹ àfọ àbíkú torí mi ò fẹ́ bá ẹbí ọmọ tí mo fi ọmọ kó máa ń like àwọn mysterious book by maybe go move the white series out. Like title. I'm not going to for one 650. No bet. This is 50. I'm going to do it. Wow. So you 500. 500.
lẹ́tà fún wa ní. Iṣẹ́ wo iṣẹ́ ní 500 wà lẹ́yìn. Àmúrún la sọ 500. Ìnáwó. Irú ilẹ̀ yìí máa jẹ́ ibò. Ibò lè máa jẹ́. Màá jẹ́ ibò náà tó lè mọ ọjà. Ó ṣe pé kí o fún ẹ. Ìyàwó náà lè fún ẹ. 500 yẹn kò múrún la sọ. Kò yí sí. Bọ́ọ̀lù rẹ̀ wò ó kí n pàtó náà ìgbà ló wà lọ́wọ́ náà ẹjọ́ ìjọba ẹwà máa rà wò. Káwa máa fi gbogbo gbèsè ayé bá fi ráyè. Ẹgbẹ́ ìkéde àwúyẹ ń là á bí sọ̀tẹ̀. Bó ṣe wà yìí, ó fi lẹ́yìn ọdún kan tó dúró àná. Thank you. Thank you so much. Easy, Dear, where is that shower? Alright. Níbi jẹ́ ìtìwé tán. Nígbà tí wà yìí nìsín. Wait, the white wizard ló kọ sí mi. This kékeré, this is Apanimayoda. Apanimayoda ìwé agbára ìdí tí wọ́n ṣe di ìwé rèé aró a máa dárò tí a bá ń perí àlùkò a sì máa kóṣù ẹ wò tí a bá ń perí odídẹrẹ́ ikó díẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ ò ní jẹ́ ká sinmi wọ́n mọ̀ọ́mọ̀ di ìwé ni torí pé wọ́n fẹ́ kí ẹgbẹ́ yìí sì wà in existence ìdí nìyí tí ẹgbẹ́ yìí sì di àkókò táwa yìí. Ó ga o kí wàá gangan ló ń fi ìwé yẹn ṣe bàbá. Wọn kì í pè ní ìwé o ìdá ẹgbẹ́ ni ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé báwo ló ṣe di ọwọ́ yìí. Ìjọ sáà ìwé yìí tẹ̀ ti di wàhálà sílẹ̀ mi ìmọ̀ nǹkan tó ti mú mi gbéwé yìí gan dání gan pàápàá ẹ wo láti Nàìjíríà ni wọ́n ti ń lé mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti kú lórí ọ̀rọ̀ ìwé yìí wọ́n kàn gbéwé dání fún mi pé kí n bá wọn gbé dání ni ó di pọ́n bẹ̀rẹ̀ sí í pa ilé ayé ti tèmi náà ẹ̀mí mi ò sèèfù mọ́ báyìí mo fi wá sílùú Ghana ìjọ ìṣàánú mi máa wò mí ràn báyìí. ìdá ẹgbẹ́ yìí ó wà very important to the group tó jẹ́ pé kò lè sí sitting wọn ò lè ṣe nǹkan kan wọn ò lè ní meeting láì ṣe pé ìdá ẹgbẹ́ yìí wà present as the former JJ of the group tí mo dẹ̀ mọ bó ṣe ń lọ ẹni tó máa pa ẹ́ ó ti wà ní Ghana báyìí. ẹni tó fẹ́ pa mí ó ti wà ní Ghana àìsànú mi bàbá ẹ̀ má jẹ́ kó pa mí wọn ò pa mí láti odidi Nàìjíríà má yẹ kó pa mí sílùú onílùú. bàbá kí la máa wá ṣe báyìí. kò sí nǹkan tẹ́ máa ṣe o yàtọ̀ sí kẹ́ ẹ dá ìwé náà padà síbi tó ti bá. mi ò mẹ́ni tí máa dáwé padà fún un mi ò mọ àwọn tó níwèé rí ẹni tó gbéwèé fún mi gan wọ́n ti pa. ẹ jọ ṣé ẹ̀yin lè túmọ̀ òwe fún wa so káwọn àtàtẹ̀lé ní àìdí àkáyé ìyàwó mi lè mọ ẹni tí ó máa gbéwèé fún. mo ti sọ fún ẹ̀yin méjèèjì tẹ́lẹ̀ the high and the mighty all over the world ni wọ́n wà nínú group yìí kò síbi tí nẹ́tíwọ́kì wọn ò dé kí ló dé tẹ́ fi fẹ́ mọ nǹkan tó wà nínú ẹ̀ àwọn orúkọ àwọn ẹni tó wà ń bẹ̀ tẹ́ bá mọ̀ ẹ tún fi ń fa wàhálà síra yín lẹ́sẹ̀. bàbá ẹ jọ̀ọ́ kí n gbogbo ló wà nínú ìwé tó fi wá so important
sí àwọn ẹgbẹ́ yìí. Nothing kẹ. Ben, nothing. There is of any importance to you àti ọkọ ẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn tó wà nínú ẹgbẹ́ náà ó wà very important to them. Tó bá wọnú ẹ̀ wàá rí i codes ló wà kó lè yé wọ for the constitution and the code and the conduct of the group is what is inside it. Tí ìwé yóò bá sí lórí ìjókòó kò sí ìjókòó. This group will go to any length láti make sure wípé ìwé yìí ó wà ní sitting torí nǹkan tí wọ́n fi ń ṣe agbára ni. Eléyìí tẹ́ wá fẹ́ máa túwó yìí èmi àṣàgbàlagbà mo sọ fún yín let sleeping dog lie ṣùgbọ́n tẹ́bẹ́rẹ́ fẹ́ mọ nǹkan tó wà nínú ẹ̀ èmi á bá yín túmọ̀ ẹ̀ o ṣùgbọ́n èmi ò bá yín lọ́wọ́ sí o torí mi mọ ibi tó máa parí sí afẹ́fẹ́ pé mi ò jẹ́ jẹ́jẹ́ èrè nìkan ni mo mọ ibi tó fẹ́ parí sí. Apanimayoda ẹ dúró náà ìwé yìí ó ń láti ní nǹkan kan ṣe pẹ̀lú destiny ẹ̀. Àyànmọ́ mi. Àyànmọ́ ẹ̀ kòkò kí n dédé rìn dájúdájú ó ní nǹkan kan tó ní ṣe pẹ̀lú ìwé yìí àti àyànmọ́ ẹ̀ àti nǹkan kan tó bá wù kó ṣẹlẹ̀ sí i. Ẹ wo bàbá Christian lè mí o mi tiẹ̀ mi ìgbàgbọ́ nínú gbogbo àwọn nǹkan báyìí o. Mo ti rí pọ̀ ọkàn yín wà níbẹ̀ ó dẹ̀ ṣe mí náà rí gbà ìwé mi ṣùgbọ́n torí ọkàn yín dẹ̀ ti wà ń bẹ̀ pé kí n bá yín ṣe má bá yín interpret sí èdè tí ó yé yín ẹ wá padà wá gbà ní ọ̀la ṣùgbọ́n lẹ́yìn ọ̀la ẹ má jẹ́ kí n rí yín mọ́ o èmi ò fẹ́ wàhálà Apanimayoda o èmi ti rí o mi ò dẹ̀ fẹ́ mọ́. Hello, sir. Yeah, mo ti get ibẹ̀. Ibi tí mo lọ kàn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn, ibẹ̀ náà ni. Ibẹ̀ ni wọ́n wọ̀ ní sí. Ìyá wọn sí ilé tẹ́lẹ̀ ní ó dà nǹkan ti dé ń sìn. Ọ̀bọ̀ mi ò ní lè ṣe lónìí mọ́. Yeah. A parí ẹ̀ lọ́la. Tested, sir. Tested. Jesus Christ. Ẹlẹ́dàá mi máa ṣàánú fún mi. Ṣé òun ṣe pé bọ̀bọ́ iná tún máa gbà bòde fún mi báyìí? Irú aláwo lélẹ̀ lọ́sàn gangan. Dáhùn woman yìí náà. Láìdé. Kí ló ń ṣe láti ẹ̀kọ́ ṣe àìgbà tí lè? Wà máa ṣe ní mọ́tò ìfilẹ̀, wà máa ṣe ní mọ́tò. Jẹ́ ká lọ time ti lọ. Ìwé
ti ṣe nǹkan tẹ́ ní kí n ṣe gbogbo interpretation yẹn mo ti kọ sí àárín inú ìwé yẹn bí words yẹn ṣe wà náà ni interpretation yẹn mo fi sí lábẹ́ ṣùgbọ́n ìkìlọ̀ kan wà o láti èní lọ má jẹ́ kí n rí ìwà àtìyàwó ẹ̀ ní ibi báyìí mọ́ mo gbọ́dọ̀ tí ní kí n ṣe mo ti ṣe. wọ́n gbà á ṣe bọ́kùnrin mi mọ́ ẹ má jẹ́ rí yín mọ́ ọ̀tálẹ́ ní ẹ́. Ta ni ẹ? Ta ni wọ́n náà? ṣe owó kí ni ti ń pẹ́ jù ó ti ń pẹ́ jù náà àwọn tó ń jù sí ṣe náà sọ pé máa ṣe nǹkan pápápá ní ìpẹ́ ẹ wò madam ẹ máa ní láti ní sùúrù yín o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn tó introduce mi sí mi wọ́n mọ̀ pé iṣẹ́ yìí mo kọ́ ni mo mọ̀ ọ́ jù ni ṣe understand ẹ take care yín sí ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ irú ọmọ gbogbo lẹ́yìn fẹ́ ṣọ́kùnrin lẹ́fẹ̀ ni àbóbìnrin. ẹ gbogbo lọ́mọ máa láìkí ọkùnrin. ẹ̀mí ń pẹ́ ọkùnrin lẹ́fẹ̀. torí pé ọkọ mi ọkùnrin ló fẹ́ ẹ jọ torí Ọlọ́run. ok ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ yín sí ẹ fún mi ní just 3 days everything ma ti wá set. owó yẹn gangan ni kí n má jẹ kí. jọ̀wọ́ ọjà 3 days o. ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ẹ̀yin tètè wá máa lọ mi ò fẹ́ káwọn èèyàn tó máa fọnra sí wọn níwà ìṣẹ́ gbọ́ àmọ́ kẹ́ má gbàgbé owó yẹn o. mi ò lè gbàgbé láíláí máa lọ sí tó bẹ̀rẹ̀. ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́ ṣé ẹ ti pẹ́ ọkàn yín lé pé kọ́ba yín bẹ̀rù ẹ̀ lọ́wọ́ torí ẹ̀ nílé lọ́lé mọ́ àsìkò àti bímọ yín ti tó. nọ́ọ̀sì títí ẹ wá gbé máa wà wọnú wọ́ọ̀dù ṣẹ́gbọ́. Vaya, usted, Kékeré tí òwe àwọn àgbà wọ́n ní ẹni tí ojú ẹ̀ ò báyìí tí rí ìrírí ayé rí òun ló máa ń mọ ọmọ ọgbọ́n ẹ̀ tó máa fi fọkàn
dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá bàbá ó máa dá ó dá kéèyàn bí ọmọ ní kékeré kó wo gbogbo àmì tó bá mú wáyé ìwọ̀nba wípé nígbà tí mo bí yín kó tó di wípé àìsàn tó kọlù mí mo ti rí àmì ọdún èyí méjèèjì báyìí ìyẹn ni mo ṣe sọ fún Káyọ̀dé wípé gbogbo ibi tó bá rìn sí láti rí àmì tó wà ní ọwọ́ ẹ̀ mo ní gbé Táíwò ẹ̀ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sọ fún ẹ. ṣe ti ẹ̀rí mọ́ mi ìjọ yẹn ni mo mọ̀ pé ẹ̀jẹ̀ yàtọ̀ sí omi ìjọ tí mo fi ojú mi méjèèjì rí táyé tí ọwọ́ wa kan ara wa nǹkan kan ṣe mí lára tó pé kò ṣe mí rí látijọ́ títí bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ ni pé ẹ̀jẹ̀ kan rọ̀ sí jáde lára mi mo wá wò pé ara sọ̀rọ̀ fún mi mo wá wò ìjọ yẹn ni mo kọ́kọ́ ní ìgboyà láti wo ojú ẹ̀ pé ta ni ẹ́ torí àtijọ́ ọjọ́ ẹ̀rù ẹ̀ máa ń bà mí tí mo tún wá rí àmì tó wà lọ́wọ́ òun tó tún wà lọ́wọ́ èmi náà mo fi mọ̀ pé dájúdájú ẹni kejì mi lẹ́yìn lọ́wọ́ òsì kan náà mo wá notice tó bí ti sọ fún mi nígbà kékeré pé ìbejì ni mi wọn pé dájúdájú ti rí ẹni kejì mi ń tá pẹ̀lẹ́ jẹ́ ọmọ ìyáálé ìjọkùn náà ni mo bí ẹ̀jẹ̀ yẹn lóru sí ẹ̀yìn àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ kì í ṣẹ̀bi mi náà tí ìbá ṣe àìsàn àbísírí tó kọlù mí nígbà tí mo bí yín tán báwo ló ṣe máa gbọ́mọ lákàtà àbí tí mi ò ní mọ́ àbí mo dúpẹ́ náà ni. ṣètò ẹ̀rí mọ́rin tí fat láti jọ tí mo ti wà nílé ṣe ní pé mo ń lánàá. like is it for you pé mo wọ ìyàtọ̀ bí mi lọ́mọ lẹ́gàn ọ̀dọ̀ tí rẹ́ẹ̀nì kejì ni ọmọ kẹ́yìn. dúpẹ́ fọlọ́ dúpẹ́ pé mo ti ètò rí ẹ láyọ̀ àtàlàfíà àmọ́ ó kò kọ́kọ́ ń táyọ̀ obìnrin tó tó ẹ̀yìn mo fẹ́ rí. ọmọ mi tí ẹni tẹ́ béèrè ní ẹni tí mo mọ̀ níyà mi tẹ́lẹ̀ long story díẹ̀ mọ̀ ní wọn kọ́ tí mo rántí ni pé nǹkan bí 12 years ago wọ́n kó sọ̀rọ̀ wọn gbájú ẹ̀ ẹ̀sìn náà fún wọn náà wọ́n gbá wọn débi pé wọ́n gbọ́ tó pọ̀ lọ́wọ́ wọn tún bá wọn property àtìgbà yẹn ni wọ́n ti sick àìsàn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ ṣáà wọn lọ pa wọn. bẹ́ẹ̀ lọ́wọ́ àti nǹkan ẹlẹ́ ti ṣẹlẹ̀ lẹ́ni tèmi mọ̀ tó dàbí olórí ẹbí ló ti pè mí ló ti jẹ́ kí n understand pé kò kí n ṣe ayé ló bí mi wọ̀ kí wọ́n mọ ìfẹ́ fún ìwé ara mi pé ọlọ́run á ṣọ̀nà mi ní rere wọ́n ní mo ti wà ní street mọ́ mi tèmi ti ń forí jábọ̀ níbi pé à ń káàkiri àríkànṣekọ̀ náà ló mú mi tí mo fi di ẹni tó darapọ̀ mọ́ wọn ẹgbẹ́ Apanimayoda. Apanimayoda tó ọlọ́run aṣáforíjì fún un fàdúrà ìlú ìdájọ́ àdúrà òun náà kò sí èjìrẹ́ òye lábẹ́ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyẹ́ Táíwò ká mú akílọ̀ fákílọ̀ ká mú akíbọ̀ fákíbọ̀ ni ó ní ìwọ ló lọ̀yọ̀ ìwọ ló tọ̀yọ̀ bọ̀ ibi tí gbogbo ẹ̀ máa já sí àti èrè báyìí ṣùgbọ́n mo mọ̀ wípé lágbára ọlọ́run máa yọ wá nínú ẹ̀ ìwọ ló wá lè ṣe ọ̀nà ibi tí a bá máa gbà ń ta máa ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí ò ní nípa. Táíwò báwo la ṣe fẹ́ ṣe. mọ́mí ṣe rí gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá ni mo understand èmi náà mọ̀ mo mọ̀ pé àwọn tán gbéṣẹ́ kú fún mi tí wọn ò dẹ̀ rí kí n ṣiṣẹ́ yẹn tán dẹ̀ tún mọ̀ pé mo ti wà Nàìjíríà padà mo mọ̀ pé wọ́n ti máa gbé ìgbésẹ̀ oríṣiríṣi àmọ́ mo mọ̀ pọ́lọ́ wọn á jù wọn lọ èmi náà náà bọ́tìn tí mo ń tẹ̀ tó fi jẹ́ pé kò ní séwu ọmọ mi yẹn máa gẹ̀ ń parọ́ fún yín tó bá tiẹ̀ wá fẹ́ le jù tó bá kọ́wọ́ kan àdán má mi á fi rọgì ni ṣebí kí nǹkan kan ṣáà máa ti ṣẹ̀yìn kí nǹkan kan má dẹ̀ ṣe Kẹ́hìndé. àti wọn náà náà. kò sí nǹkan kan tó máa ṣe wọn náà. yẹ nǹkan kan ò ní ṣe mí náà lágbára lọ bọ̀ mọ́ mi àdúrà ní kẹ́ mọ́ gbà. mò ń gbàdúrà mi ìdákẹ́ àdúrà gbogbo ìgbà ni mò ń gbà mo dẹ̀ mọ̀ pàdúrà mi máa gbàdélẹ̀ kò ní sí nǹkan kan kò ní ṣe yín ṣó ti gbọ́ Kẹ́hìndé ṣùgbọ́n títáyé wí gbogbo tó bá mi sọ lóru àná ṣó ti gbọ́ lé ẹnu ẹ̀ báyìí nísìn kò sí nǹkan kan
èmi tiẹ̀ nígbàgbọ́ pé nǹkan kò ní sẹ́yìn méjèèjì ọlọ́run tí ò ń ṣe bí ọlọ́run tó jẹ́ pé láti ọdún tí mo ti ń wá Táíwò ó dẹ̀ taari ẹ̀ wálé mo tún fojú mi rí ẹ̀ mi ní gbé yín sí ní kékeré lágbára ọlọ́run wo ọkàn ìdílé rèé ràgà ọba ọmọ ń mú lójú orogún nǹkan kò ní ṣe ní lágbára ọlọ́run ẹ̀ dàgbà ẹ̀ dòkú mi ní wá yín tì ẹ̀yin náà ni wéèmí náà ti ọ̀pọ̀ mi. Mommy, don't cry, oh, mommy. Hello, sir. Yeah, mo ti wà Nàìjíríà lóòótọ́ but mo ní láti ṣe àwọn nǹkan kan. Ẹ má worry, ẹ trust me, sir. Yeah. Màá pè yín padà. Sorry, it's late. Good job. Ó ń gbọ́ngàn nìyẹn o. Ọmọ dada. Ó smart gan. Ó dẹ̀ desperate. Ìwọ ló ní kọ́lọ́ pa wá mọ́. Before nǹkan, eré kí lajá ń bẹ́kùn ṣe. Kó tó gbẹ́ni sókè kan máa wò. Mo lérè kí lajá bẹ́kùn ṣe. Jẹ́jẹ́, not trying to fun. Àwa mọ̀, a lè ti ń wá ẹ tipẹ́tipẹ́. A máa dúpẹ́ pé ìmọ̀lẹ́ ọjọ́ gbogbo tó lè. Àmọ́ rántí pé kò sí alágbára lọ́jọ́ kú. Tó bá ṣe anything funny, máa fi ìbọn fọ́ orí ẹ̀. Move! Ó ní kò move. Ọmọ Táyé. Àtòrí àjà ní kí ló ń jà lẹ́nu rẹ̀. Àní kó fọ́ fàjà, mo ní kó fọ́ ká ìkùlé, ẹ má jà lé mi mọ́, ẹ má jà lé ìkùlé mi. Ẹ má jẹ́ kó sọ̀rọ̀, àbọ̀ lè fi kọ̀ mí. Move! Irú aláwọ̀ wa nílé. Ó ní pé tí mi bá ti tètè ká action lórí ọ̀rọ̀ tó wà ní. Ọmọ Kẹ́hìndé kò ní gbà mí gbọ́ mọ́ ní. Ó dàbí pé nǹkan tí mi fẹ́ ṣe náà ni wọ́n ṣe wáyé. Nimekwishazoea semwa na watu ya kwao hawayaoni. Leo kazi kusema ya watu, basi leo nawaambia maneno yenu sijali, mtabaki hivyo hivyo, ya kwangu yaninyokea. Wacha waseme, watasema mchana usiku watalala. Wacha waseme, leo wacha waseme, watasema mchana usiku watalala. Wacha waseme, mie na wangu nyumbani, mambo yangu burudani, masikio nimeziba, leo sijali ya mitaani. Ìwé Apanimayoda o. Àdìtú níwé Apanimayoda. Ìwé láyé o. Ìwé àwọn ọ̀gbẹ̀rì kò lè mú dání. Ìwé ẹgbẹ́. Ológbò kì í wú kọ́kọ́ tú àjẹgbẹ́mì ní ti kàlùkàlù ọmọ náà ká ní ṣekú pọ́ká èmi
ọmọ náà ká ilẹ̀ pa kò ṣe tán mo fẹ́ ṣe pọ̀ ká báyìí. ilẹ̀ pa ilẹ̀ pa ilẹ̀ àgbẹ̀wá ilẹ̀ pa ilẹ̀ àgbẹ̀wá báwo ló ṣe ṣe yín bó ṣe ń ṣe yín ló ṣe ń ṣe mí ló ṣe ń ṣe yín ó túmọ̀ sí pé omi ti tẹ̀ ìwọ̀n bí lẹ́nu ẹ fura ni ẹ fura pé omi ti tán lẹ́yìn ẹja wa wọ́n ti sọ wọ́n ní ọmọ náà kábàáyé ló ṣe pọ̀ ká ọmọ tá a mú wọnú ẹgbẹ́ tó mọ èèwọ̀ ilẹ̀ pa ó ti fún wa léèwọ̀ jẹ. bí kékeré ní kan gún mi nínú ọkọ̀ lọ́hùn. T-boy. T-boy. Kí ló ń ṣe sálọ? T-boy. T-boy. Kí ló tún ṣe pẹ̀lú ìwé Apanimayoda yìí? Ṣé bí mi àti ẹ ti jọ sọ wípé kò sí kankan nínú wa tó máa tún fi ọwọ́ kan ìwé yìí mọ́? Ó dẹ̀ mọ adúrú nǹkan tí ìwé yìí tó kọ̀ sí èmi àti ẹ. Ṣé ó jẹ́ kó jẹ́ pé ìwọ ló tún máa dé di ìwé yìí? T-boy. Ọmọ Kẹ́hìndé sórí ọ̀rọ̀ má ti yẹ ọmọ mi jẹ ìyá tó bí ló má ṣe nǹkan tí mò ń ṣe torí ìdílé mi àti torí tiẹ̀ níwọ̀n bá àgbà tí wọ́n ti ní kí n pa ẹ́ tí mi ò dẹ̀ lè pa ẹ́ wọ́n máa padà sórí mi wọ́n á pa ní wọ́n á pa gbogbo ìdílé mi. Orí bíbẹ́ ń kó lògùn orí fífọ́ náà try láti understand me. Èmi àti ẹ àti èyí lè sá lọ pẹ̀lú mọ́mì náà kí ló máa cost wa láti sá kúrò nílùú ó máa change identity nǹkan máa change identity mi gbogbo àwọn ògbèrè tá à ń sá fún gbogbo ẹ máa dópin baby wojú mi trust me. nǹkan tó yẹ kí n ṣe ni mò ń ṣe tí ìwé yìí fi máa parun àmọ́jọ tó dandan kankan wà tí wàá ṣe fún mi tí mo bá ti ṣàkọ́ tí mo fẹ́ ṣe tán bá mi ní ìṣọ pé ó wá ìtàn ó dá sí ilé tí ìtàn náà bá ti gbẹ kó dáná sun tó bá ti wá sun kó lè rí eérú ẹ̀ mọ́lẹ̀ bí ẹni tó sìn mí ìgbà ẹni kan tó ń rún lẹ́tọ̀. ṣé gbogbo nǹkan tó sọ yìí àjọ máa ṣe ni kò sí nǹkan tó máa ṣe é kò sí nǹkan tó máa ṣe mí. No, please. Mommy! T-boy! T-boy! Wait! Mommy! Mommy! T-boy! Mommy! Ẹgbẹ́ mi mọ́ mi ìwọ lẹ́pàá. T-boy. Akọni tí ló
rí àwọn àrídájú kan. Lóòótọ́ àwọn èèyàn ti sọ síwájú wípé má ṣe bí bàbá kò lè dàbí bàbá, but mo fẹ́ kó yé pé I will do very close to bàbá. Má ṣe bí ìyá, má ṣe bí ẹ̀gbọ́n, má tún ṣe bí ọkọ gangan. Mo fẹ́ kó mẹ́kàn rárá. I really love you. Mo nífẹ̀ẹ́ gan, mo dẹ̀ fẹ́ kọ́kàn kó balẹ̀. Aki, inú mi dùn gidigidi kan fún gbogbo ọ̀rọ̀ tó sọ kalẹ̀. Ṣé bí mi náà rí? Like yesterday, not far away. Mo fẹ́ fi àsìkò yìí sọ pé o ṣe púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Thank you so much for àdúrótì, for your love, for everything, for your support. And I want to tell you that I love you so much. I love you too. I love you so much. Thank you. Ìyàwó mi ò náà ń ṣá. Mi ti báwo? How do you damn chocolate to take from me? Baby, some people like strawberry and I prefer chocolate. I like chocolate too. Okay, no problem. What's this? Surprise to money from Lele. Baby, I want you to be my wife. Baby, look here. Yes, yes, I love you. Oh my God. Thank you. The first time that I saw him, something telling me to love him. I cannot wait down to embrace him, cause the reason why I'm loving you, I'm loving you, boy, I'm loving you, I'm loving you, I'm loving you.